media headquarters. We have to do the things the right way. So I just have for so èèyàn tún lè gbé gbèsè yẹn pé kó wá pathologist ká lọ ká náà lọ ṣẹ́ẹ̀kì body and everything sir. Pé but èèyàn lè apply fún sir. Pathologist yìí pẹ̀lú owó ni tó bá ti ṣe pẹ̀lú ọlọ́pàá ẹ complain ẹ bá competition ọlọ́pàá look into it wá lókè let's go ẹ bá lẹ ní pathologist yìí tó fẹ́ wá pẹ̀lú títí government wọ́n lè ní pé okay you are going to be paying some fee tó bá lẹ ní the fee kẹsànwó they will go there the investigation náà ni so when they investigate ẹni tó lẹ́tọ̀ọ́ tó yẹ kó wà bẹ́ẹ̀ lọ́lọ́pàá wà fún láyé. So when they investigate, tọ́lá ní pé nǹkan tẹ complain yẹn, òótọ́ wà nú ẹ̀, wọ́n máa kọ́ report tí wọn, and then they will take some legal steps. Are you saying to investigate who did, at what point did they put? Ẹni tó bá wà in charge, tó bá wà lọ́tì kan tó lóhùn wọn, they can be held liable for it. Tó bá lè jẹ́wọ́ ẹni tó ní kó dá sí, then you have to pay for it. So only iye òfin tó máa kà jáde pé. Ale máa sọ pé wọ́n ló ṣe gangan o ale máa rí pé wọ́n ló ṣe o but àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí wọ́n náà ti ṣe by allowing them to have access to a body in your custody tí wọ́n dẹ̀ mess up and look at it now wọ́n ti cover gbogbo nǹkan ẹ̀rí fẹ́ kọ́ rí wọ́n rẹ́gẹ̀ wọ́n rí sample because they came to pollute the body of the chemicals but then àwọn tó lè ilé náà fẹ́ jẹ́wọ́ ẹ̀rọ báyìí ló wà o. Àjọ ọlọ́pàá máa gba evidence statement sílẹ̀ ibi tó bá dárúkọ they will go after the person and justice will be served but not we just discussing on social media and not taking the right step. If as a public we are truly fully loaded to pursue this case to the end. Wọ́n ló yẹ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó the more you go into the case you realize pé ó lọ́gàn but we have to give kudos to all platforms, all hosts, all donors, all commenters. We have pushed the case from trajectory, now back to we have 7 suspects. We have this case, Olu Abuja. I am saying, we investigate. Àdúrà tó kù sí tó ń gbé sákàkiri, ọgbà yìí ti rí. I am saying. So when I was in Delta New, wọ́n fẹ́ ṣe lábújá ọlọ́pàá kan ló wà Nàìjíríà. I am saying, àwọn tó wà ní division ọba ṣe dáadáa ẹ̀fẹ̀jọ́ ju commissioner ọba ṣe dáadáa but jurisdiction Mohbad case Mohbad Lagos State ni. But tó bá ṣe amúlùmálà ìfìlọ́sùn lókè tó bá ti correct yẹ àwọn náà ló máa pàṣẹ fáwọn tó wà lábẹ́ wọn bóyá ẹ lọ ṣe writing. So and it's just for the public to stay united. And will make the right noise. Àṣẹ̀ṣẹ̀ ń ta justice for Mohbad, devoid of all the lies and all the àwọn irọ́ pátápátá tó wà láàrin wa. Àṣẹ̀ṣẹ̀ ń jáde then police àmà wò pé àwọn tí ń yọra wọn kúrò díẹ̀díẹ̀ wọ́n ti tó padà. Kò dẹ̀ gbọ́dọ̀ láì já lọ. Ẹni pé àwọn ti bọ́ sójú ọ̀nà fún yín. So díẹ̀díẹ̀ tá a bá continue tá a dákẹ́ tá a power the right pressure they will have no choice and to deliver. And not just pressure on social media. We'll go to court where necessary. We'll protest heavily where necessary. We'll initiate some eating the polity where necessary. We will press button. We'll contact powerful people to look into the matter. We'll call people out where necessary. And we will not be biased. You see what I don't get? Theory with the found contact lórí TikTok. But see, white justice gidi bẹ́ẹ̀ fẹ́ ṣojú ṣáájú tọ́lọ́ ń kọ́ mọ́ yín then you stay true
you, sir. Okay. Wọ́n ní tọmọdé bá gbọ́gbọ́n kíkú ṣe bí yàrá náà gbọ́gbọ́n sísí. Is there no way tí yàn lè gbé gbèsè kí gbogbo àjàtúkà tó dà sáàrin àwa gbogbo ìwé àti sákìmí gbogbo ṣe public rẹpẹsì gbogbo àwọn public jàǹjà fún justice for Mohbad. Is there no way we can pray about it so that ohun gbogbo wa padà ṣọ̀kan? Because nationally when we started this race gbogbo wa àmọ̀kọ́lá mi ṣe ń tẹ̀yìn. Ẹ máa láàgùn jìnnà. Yes, sir. The struggle is enormous. Struggle to fair to it. It is inevitable. The Maria won't let me shine. No. After the two about more share, if you are not a professional, you are dealing with majority, you don't even know who they are. And at the end of the day, you realize the fact that it's inevitable. I don't know how we call our local down for confession to Dako Shisha. I say, you know, why justice is me shack of a body. Tell about the book here. But I will do the beer on what Tombe, how to do it, Ushaka Kushake, with that. I am saying, a parano here, Obanzo, Ushaka Kujalati. They must just feel. So, when you look at the old trajectory, you don't tell your Ricardo. We were on the board, you know, only one on the platform, it could be anywhere. It could be any host. I don't go to a key to let you to Bango Jenny. I want to go to also the an unnecessary competition. I was speaking to you at the point as a total experience in this kind of struggle. Even if the social media army are the bloggers, TikTokers, the hosts, we still need a structured body to engage physically, whether a team of lawyers or a human rights organization. And you need to call it social media and you call it Mama Tafa. See, body the man the Drusi language will support you with what we have. We trust you. I am saying. So until then you ever who you are, if you go sorry lo buy or go buy one moment again, but then also then you know you want any ever change to a shell. Àwọn olùfẹ́ àwọn tó sọ pé ṣé ẹ̀ rí pé gbogbo nǹkan tó ṣe yẹn $3 million ní àdẹ̀dá $5 million. Ẹ ti mọ̀ káwọn yẹn. Torí pé rate táwọn yẹn máa fi dáwó kò ṣe gbogbo yá wọ́n dá pẹ̀ ara the end of the day. Tọ́ba ti wá dá tán wọ́n mọ time tọ́ba stop. Ó jẹ́ $1 ló máa fi lé ọkọ̀ máa fi tó ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tí ẹni tó nídìí ẹni kì í bá rí pé wọ́n nídìí $5 million. Or $4 million lọ́dá òun ló máa lọ sáré bó ṣe máa rí $1 million tó máa fi parí kan tó fẹ́ ṣe. Bẹ́ẹ̀ kò ní wọ́n ṣe fún. I get what I'm saying. So whatever the case may be, the division or little our agents, àwọn gbàràdà ní èdè MIA ìfẹ́ kù. Oníkálukú ṣọ́ ẹ̀rí ọkọ rẹ̀. Ó rò pé ohun tí mò ń ṣe tó bá di lọ́la tó bá kó èmi àti Ọlọ́run ìhòòhò ọmọlúwàbí tó bá fi gbogbo ohun tí mo ṣe tí mo ti sọ lẹ́yìn àti ohun tí mo ṣe o wẹ́dá nínú ọ̀rọ̀ ni o wẹ́dá tó bá ní kó fi dá mi lẹ́jọ́ lórí ọmọ tí mo bí lórí what will be the judgment. So those are the things that you can only appeal for. Search your conscience. If you turn out to look for justice for this boy. Àti rẹ̀ tó sọ pé wọ́n yìnbọn ká pé ọkọ̀ sọ pé ó yá ó ti kọ́ bí kọ̀ọ̀kan sọ pé why justice for Mohbad. Ó yá ẹ̀yìn yìnbọn ọlọ́pàá pé yes ẹ̀yìn why justice terrorist lẹ́yìn ẹ̀yìn why justice no. Dájúdájú ohun tá à ń ṣe abẹ́ òfin ló wà and we are following the law. Àwọn díẹ̀ tó ń talk can give you an edge. A lè fẹ́ lọ pa ẹni tó jẹ́ kó sacrifice lórí ìlà. Tó lè
mọ́ tèmi. So hold him down, everybody can bear witness that bó ṣe ń dúró lórí péyàn ní ẹ̀rí kan pẹ̀lú gbogbo nǹkan téèyàn lè fi dúró la fi dúró. At a point mo kàn mọ̀ pé kò ń ṣe owó nìkan. It takes prayer, it takes collective prayers of most of you parents. Gbogbo àdúrà lẹ́yìn àbí àwọn ṣe pé ẹni tó ń gbìyànjú yìí. Àwọn tó wà ní ìjọba àtọlọ́pàá gan mọ̀ pé àfàwọn ọlọ́pàá oníjẹkújẹ. But ìtìjú ni bàbá rí ẹ bàbá wẹ you are trying tó bá rà àwọn tó ń fẹ́ gbowó lọ́wọ́ wọn wá sọ̀rọ̀ lójú fún wọn kò sẹ́lẹ̀ mí ò ní pedigree. Orúkọ tó wà lára uniform ẹlòmíì yẹn àwọn ẹ̀ kékeré kan ẹ bá orúkọ yẹn jẹ orúkọ tí ó ṣe iṣẹ́ náà ṣe pé ẹ̀kọ́ ti gbàgbé rẹ̀ yìí yóò ló máa fi wá tó ń ṣe. So they're not bothered. They just say sort of junks to satisfy their paymasters. Oh, they low tally mafokaki. Oh, you mean they do good they do. I want to see them going underground go. Tell me it or not. Really case I'm done that with your they come out and tell you how much they spent. You like wow. So you know how stop the bank collapse together. It's truly quite genuine. I have saying you have an NGO list. Exactly. Tó jẹ́ pé the same mission là ń nǹkan kan náà là ń wá. Strength you are welcome. Ti NGO bá ní òní kọ́kọ́ ni pé public gangan lọ ṣe gbogbo wa dún papọ̀. But if we have that fund and the NGO is there ẹ tó lójú àbẹ trust your baby ẹ kó yẹ dání sọ́wọ́ ẹ takú sí lọ́rùn pé bàbá ẹni tí owó tó bá máa ná owó wà bí àbábá ná ilé lẹ́yìn padà náà. Ẹ bá lọ ọ̀dọ̀ ìwà papọ̀ àwọn pọ̀ o ẹ wo bí ọ̀rọ̀ yìí ti yíwọ́ àwọn pé tàwọn bọ́ sí. Ó ti yíwọ́ o àwọn ilé ìfọ́ o. But ẹ lọ bẹ̀ ẹ lọ ń ba Yomi jẹ́ Yomi nìkan ni ó ń pa olójú. Ọkùnrin Yomi sí náà fọ ni ẹ wo dọ́ta lọ bá commissioner of police. Tọ́lẹ̀ padà wá pé àwọn kọ́ làwọn rán wá ṣẹ́ o. Abẹ́ ti gbàgbé. Mélòó lè fẹ́ kà ní ẹ? Báwọn tó lọ mọ́ pátá láwọn kọ́ làwọn rán wá ṣẹ́. So at the end of the day ibi tẹ́mi bá dé petition kakọ òyìnbó mo kàn fẹ́ nu kọ́ lásán. You all can see it and I can tell you all for free. Lọ́ máa kú. We will do our best to ensure that petition is active and adhered to because it's our right. Èmi ò ṣe nítorí mo hate anybody. Mi ò hate Wunmi, mi ò hate Àdúrà, mi ò hate Ìyá Mohbad, mi ò hate Darusha, mi ò mọ ogun wọn rí. As an actor gan kò yẹ kí n tiẹ̀ máa ṣe ogun nǹkan báyìí. Because wọ́n ṣe pé mi ń play justice yẹn ọ̀tá kan ló ti dì sí wọn. Wọ́n lè create fake account kan máa bú mi. So n tẹ́mi máa ṣe sacrificing my life ó yàtọ̀ sí kàmáà lé streaming. Ẹ wá wo fíìmù mi. Wọ́n fi fake account ń wò yín dáadáa. Ẹ̀kọ́ tí ẹ mọ̀ ni. Àwọn tó lo fake account tó fi ń wò yín tó fi ń bú yín. Bókù bá ti jẹ tọ́lọ́ wọ́n máa parọ́ mọ́ àwọn ọmọ wọn. Àwọn tó kù lábẹ́ ìpamọ́ náà wọ́n á parọ́ mọ́ ọmọ wọn tó wà ní fọ́ọ̀nù ẹ̀. Ẹ lọ sí ìpè. Àwọn náà máa ní lọ́kàn pé tó bá jẹ́ àwọn náà ló ṣẹlẹ̀ sí ti máa gbọ́ we stand up for them. They don't want to accept that tó mi yàn tó wọ́n mi kì í ṣe orúkọ tó mo ní voice tí mo ní ẹ̀bùn tí mo ní ibi tó wọ́n mi kì í fi give back to the public yẹn. So tó bá jẹ́ pé owó ni problem thank you níbi. Ṣé àwọn tá. Ẹ ó ṣe iye owó wọn pé mo ṣe pé mo ń ṣe pọ̀ ní ti. Irọ́ pọ̀ ti pọ̀ jù. Wèrè kàríwá ẹjọ́ kan ó ní iṣẹ́ ìgbé paymaster kan náà it's pure lies. Mo ṣe useless ìsìnkú ọkùnrin yìí. Ó mọ̀ pé owó ti wà lára yẹn ó ti gbàgbé owó sí lára ó ṣe wà yẹn. Àkísà ló ti dágbére àkìtàn ní ìgbà abẹ́rẹ́ ò lè dá yẹn dúró. Ti ká bọ̀ ti dé. Dáàdì kò lè dé. Ti ká bọ̀dì. Ti ká bọ̀dì. Ìjọba fi nínú ló bó ṣe. Ọmọ tó yọ sí yọtorí ọlọ́mọjà wá bú mi kúrò lórí. Ètò ìṣe ń dùn mí lọ́rọ̀ kí yẹn. Ẹ fẹ́ gbọ́ gbogbo tó ṣe yẹn kò sí tó dùn mí ju pé èèyàn tó péré ẹ̀ ní army tó lóun ní ìmọ̀ tó kàwé kó wá wò sùsù ó lè mi lọ jí pẹ̀lú fọlọ́jísítà láti fi ṣe kíni. Ẹ wọ àwọn tọ́jú tèlé àwọn tọ́jú sọ̀rọ̀ yìí àwọn tẹ́mi mú níwájú kọmíṣánná ọ̀gá deputy
deputy commissioner. àwọn tó mọ̀ lájú ló gbọ́dọ̀ wọn. àwọn ló ní ká tí mo gbọ́ níwájú ẹ̀ ọ̀gá commissioner ni bẹ́ẹ̀ náà máa gbà pé kò jọ sí ọjọ́ níbi ilẹ̀ wọ́n tẹ̀lé kọ́ lọ ti mọ́lẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà. I was willing to take banters, whips, ìyà because of that struggle on behalf of the public. Àwọn náà lọ tó sọ pé mi lọ jí stamp ẹni ẹ̀ kí ni fẹ́ lọ jí fún? Àwọn àjí àti wàá gbé sórí social media. You can see how gbogbo tó wá ṣe àwọn kan náà ìjókòó wọn dẹ̀ believe ẹ̀ bímọ. Ara ẹ ti balẹ̀ sí Ògúnyọ̀mí lọ́wọ́ iṣẹ́ ti dàgbà. And some people could not say, how is this? Mr. Yomi, màá bínú sí yín o, mo ní kẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. Bí ìsọ̀rọ̀ àwọn nǹkan sọ pàtì ìbẹ̀yẹ táwọn ọ̀kan dẹ̀ sì lè sọ pé wọ́n gbé lárugẹ. Ẹ wá wò báyìí pé ẹ má jà tọ́ra wa. Ẹ wò báwọn ẹwù tó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ adábí. If people can be like that and they assent to such things, orí kiri from their justice assumption ti pọ̀ jù. Tó bá gbọ́ kiri báyìí, wọ́n ti ro 2+2, wọ́n á lè sọ́gbà àtẹ́kọ̀ọ́ ojú ọdún ìṣẹ̀lẹ̀. You can never go anywhere with that. Ìgbà kan lọ ní Wùmí ni mo ṣiṣẹ́ fún. Ìgbà kan ní Naira Marley mi ò rí gbogbo ẹ̀ ìmọ̀ wọn rí ìbáwọn sọ̀rọ̀ rí. Kò sí nǹkan. Ọlọ́pàá Amẹ́ríkà àti Israel ṣiṣẹ́ papọ̀ wọn lè rí connection ní ìní kọ̀ọ̀kan pẹ̀lú. I am just doing my own according to the dictates of the law àti bọ́lá ọ̀ṣẹ́fẹ́. Ọlọ́run lè mi bá dúró. Láti jọ́ tọ́lẹ̀ tí ń ṣe náà, ẹ wo gbogbo ewu tó ti ń tì sọ́dọ̀ mi, Ọlọ́run ló ń kó mi, owó kọ́ ló ń kó mi yọ. Ẹ wòye ìjàmbá tí mò ń tó ń kọjú sí mi almost all the time. Wọ́n á máa ní irọ́ ni. Èyí tí wèrè yẹn sọ pé tí bá wọ alágbọ̀n mi ní jáde wọn, ṣe rò pé wọ́n mí ní ẹ̀rí. That means pé tí wọ́n bá gbọ́ fún ọmọ ọ̀tá mi lọ́n the 7th of November yẹn, kí lẹ́nu kó máa ṣẹlẹ̀ sí mi. Wọ́n tó dé zone 2 náà. Wọ́n tó débi wọ́n ní kọ́ lọ block NGO's accounts because wọ́n sọ fúnra wọn pé if the public continue to support the NGO, wọ́n máa defeat wa. Government máa gbọ́dọ̀ sẹ́ NGO lẹ́nu because eléyìí represent the public well oṣooju ṣáájú. The same public will come on social media wà ní ìyẹ̀wò owó ló wà ó lè rí. Then who is disturbing the justice? But okay, don't ask for anything. Anyone now believe what I'm saying? All because of justice more. Because more, if you don't live by insulting you more, or if you don't live by what is your so the only fragment of Peter only motor, you can only make them feel like you want to go on that you're going down again. I can say ọpọlọlí Jésù tó fi Judas sílẹ̀ tó ló bá pé ìparun ẹ̀ NPT ni ṣẹlẹ̀ tó bá wo fíìmù àwọn òde ẹ̀dì mọ sórí wo fíìmù Judas dé ẹ̀dì ni ó gbà ó jọ ń jẹun pẹ̀lú Jésù dẹ̀ fún ní lámbà ó mọ ẹ̀ ó lò bẹ́ẹ̀ Jésù ṣeré ni ṣé Jésù ló máa discipline ẹ̀ ni ohun tó máa fi àjẹ́ wà nílẹ̀ ó ń dúró dé ni ó ń jẹ nǹkan lọ́wọ́. So let's keep our fingers crossed ẹ máa wọ́n sí you will try. But let's keep firing up. Let's do things the right way. Okay, thank you. Thank you, sir. Sister Funmilayo, any question? Sister Funmilayo, Ṣọlá, ṣé wà ń bẹ̀? Ó wà ń bí mọ́mì. Any question kan kò yọ̀ mí kó tó lọ? Rárá mà. Mo kàn máa sọ pé Ọlọ́run túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Àtẹ̀yìn náà àti everybody tẹ́tí bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀. Wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹn tó bá forí ti dópin. Àṣeyẹ ní gbogbo yín máa ṣe lórúkọ Jésù. Mi ìtàdúrà gbà fún yín. Àmín Jésù. Tani ò sọ sẹ́yìn. God bless you, man. Thank you. Mọ́mí afẹ́ ní iṣẹ́ wa ń bẹ̀. Ó tó jọ́ mẹ́ta. Káàsán ìjọ mẹ́ta mọ̀. Ìyá mi, mo kì í mà. Ẹ káàsán mà. Àjíǹde ara máa jẹ́. Àmín.
Musayomi, ẹkú ṣiṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe lágbára Ọlọ́run máa ẹ̀ fún ọmọ yín kún èdè. Àmì olórúkọ Jésù. Láti Ọlọ́run bá òkè òkè lẹ́wọ̀n máa lọ ẹ̀ẹ́ni wálẹ̀ ẹ̀ẹ́ni jẹ́ni àgbékò. Àmì Jésù. Bẹ́ẹ̀ ṣe ń dù ú wọ́n máa rí ṣe lágbára Ọlọ́run bá. Ayé ò ní kú. Àmì. Ẹ̀ẹ́ni wàhálà ẹ̀ẹ́ni dààmú. Wọ́n fi ṣòfò rí àrùn. Ṣé sí àlékún owó, àlékún ọmọ, àlékún àlàáfíà. Ẹ̀ẹ́ni ṣíṣe, ẹ̀ẹ́ni ṣìsọ, ẹ̀ẹ́ni ṣìrì láti lọ. Àmì lórúkọ Jésù. Àmì. Inú wa ń dùn lágbára Ọlọ́run lọ́sìsì yẹn àdè máa rí lágbára Ọlọ́run bá. Àmì. Ẹni tí wọ́n disturb ẹ̀ tí wọ́n sọ ti justice lágbára Ọlọ́run. Bí mo bá lè ṣe kú lọ́mọ wọn ṣe máa kú. Àmì lórúkọ Jésù. Tó ń disturb wa, tó ń disturb tí ò jẹ́ ká fẹ́ rí justice yẹn. Tó ń dùn lágbára Ọlọ́run bí mo bá lè ṣe kú lọ́mọ wọn ti máa yọ kú lágbára Ọlọ́run bá. Ilé owó, ilé ọmọ, ilé àlàáfíà rẹ̀ máa rí ìtayọ̀ mi. Láṣọ ọmọ ìgbà máa gbà fún yín ọjọ́ gbogbo nígbà àwọn ènìyàn ní ọ̀sẹ̀ láṣọ náà bá. Kórèdé á tó gbogbo á ṣe oúnjẹ fún yín láṣọ náà bá. Àmì lórúkọ Jésù. Lórí ara ẹni fọmọ yín ṣe justice ẹni fara yín ṣe o. Gbogbo ẹni kí lókun sí yín lágbára Ọlọ́run á padà sí olórí láṣọ náà bá. Àmì. Lọ́wọ́ láọ́lá wàlàkùátá ilé àmì ẹ̀rẹ̀ àti ilé azim. Thank you so much, man. Thank you. Yeah, we àárọ̀ mọ́ bẹ́ẹ̀ tí yóò bá rí. Thank you, yeah, Feli. I appreciate you. You are also one of us that will always come to the front line, and I cannot. I'm not in a position to start, condemning any justice fighter that risk their lives, come to the front line, do all they can to fight. And whatever it is, we must always toe the path of peace, forgive easily. The president of Nigeria, we all know at some point there was president and the former governor and minister then, SN, Obatunde Raji Fashola. In Jama, was shared a line out about close around. But you can see the level of loyalty. And when the role was called up yonder, when I showed you who needed his loyalists, people that has been there to fight and ensure that he win. They brainstormed. Hello, Kini Center. To draw passive, it wants to collect the results. Look at the current chief of staff who was on the field throughout the fight. And then look at the vice president there, Professor Shibaju. Look at the huge risk and sacrifice he made. Thank you, Shibaju to become the president. So, all in all, people will make mistakes. Everybody only wants, only need. And good sanity around that way is important when Shemin Bielo Gore, it's an interest that if anybody's in Mujiwa, give voice to the voiceless. As well as Mushima bring your condemn. Mo fẹ́ live life ẹbí kó máa sọ fún ọmọ mi bá lè jù sọ pé kọ́ náà fi wà mí kó fi dá ẹlẹ́jọ́ òbí tí ó bá ti lè sọ fún ọmọ ẹ òbí mọ ègún ni ẹ because ìwà ẹ gangan ló máa determine àwọn àánú àti ìkàtọ́mọ yẹn máa rí gbà sin and unsin so mo ṣe máa wà careful I forgive quickly I move on mo lè repeat ọ̀rọ̀ tó bá ṣe yamayama mo lè sọ fún ọdún mẹ́ta. Activists tomorrow, so be careful before you offend me. I might forgive you, but only repeat it back. So man cut the circle me very small, and I go my way. I want to help as much as I can. So
Ọlọ́run á gbà ṣàkóso. Àmín Jésù. Ọlọ́run á gbà ṣàkóso. So let's keep our fingers crossed for you. But trust me, if I tell you something, as you go ahead and do the case, please try and believe. Because our land fitting nothing one. Àwọn kàṣe wọ́n sọ ìfẹ́ nú wọn, but ìfẹ́ òfin kọ́ ló ń sọ. Àwa làwa ń fìtì náà tí wọn là ń sáré lọ sí ìlànà òfin. Tá a bá ti dúró, àṣírí wọn máa padà tú pé ẹ wo bí wo tẹ́ ń béèrè fún yìí. Ọ̀hún bájọba ń di ẹ̀. Àwọn ará bí òdúró ní wọn pa. Dájúdájú Ọlọ́run wà pẹ̀lú wọn. So it's just simple. Ṣe pé ọ̀fẹ́ ṣàfojúdi àbí òye pé mi ò bẹ̀rù ogun ọ̀sẹ̀ mọ́ iye kan tó ń sọ àṣeyàn kí bàbá tó ṣàjẹ́ kí ìyá tó ṣàjẹ́ kí ìyàwó tó ṣàjẹ́ káàbọ̀ kí OPC tó ṣàjẹ́ gbogbo àwọn suspect méje káwọn ẹbí wọn tó ṣàjẹ́ wọn àwọn host méjì náà wá ṣàjẹ́ wọ́n kàn ṣe so nínú ilé ẹ̀fẹ́ kàlẹ́ Adépèlé but we just have to continue to march on and do the right thing so. Let's just avoid, like I said, I like to identify if it's a problem to watch. You understand? So, a lot of people but you love move a lot, so move a lot. But to reduce what I arrest. Gbogbo owó ń fò lókè wọ̀nyẹn stress ni a tún wà reduce. Wọ́n fi ọ̀mí ṣé wọ́n wá tún ní ṣe báyẹn ṣe tẹ́lẹ̀ sà. Ó ti yàtọ̀, mi ì fẹ́ go into details of the directive, so. Alright sir, kò sí wàhálà. Ẹ̀rù yẹn lè bẹ́ẹ̀ ṣe. Àwọn àdìgbà àwọn kọ̀ọ̀kan sí àwọn máa ẹ̀rù lè délé àwọn máa rò báwọn náà tún lọ opportunity wẹ̀yìn but it's to our advantage our land competition severally and our written of course èmi àwọn olówó kankan báwọn ṣe ń pariwo ẹ má dáwọ́ bẹ́ẹ̀ jù àwọn náà ti sọ fún wọn àwọn náà olówó táwọn fi continue case so láti máa mobilize kọ́ máa mú suspect kà máa kọ́ lọ́pàá gbogbo alákàtúntì káàkiri yẹn gbogbo tọ́fẹ́ mú àdúrà gbà yẹn it's because of gómìnà ìsílẹ̀ kò dẹ̀ sí no fault so the few that live over so all overpower wọn they tracked him down again bó ṣe ń lọ tó lọ Abẹ́òkúta lọ Ìbàdàn padà wá last 2 weeks wọ́n sì kà mọ́ ibi tó wà ní club ní Surulere but with many armed boys àwọn ẹgbẹ́ rú dání I get what I'm saying so for them to know that a lot of work is going on so and then we discuss with them báwo la fẹ́ ṣe báwo la fẹ́ arrest gbogbo àwọn tó kó bọ̀ dání the whole stress is much and tí ogun ayé náà lọ máa kó lọ sí Àbújá lórí ní àdúró owó tíkẹ́ẹ̀tì gbogbo àwọn tẹ́jọ́ òkàn I understand so whatever it is àjọ máa wúra wa náà ní until it gets better so by the time I come back to Nigeria now things should get better before then God things will start getting better. Thank you, sir. Onílé jẹ́ ní ìkọ́tẹ́fẹ́ sọ, sir.